báyìí o ti di ọmọ ẹgbẹ́ nìyẹn ohun tá a bá ti jẹ ló máa bá wa jẹ ohun tá a bá ti mú ló máa bá wa mú. We are live at the State House of Assembly where the primary election is being conducted. I am Ugurit Ifebuche from Helajos Film TV. Hey, Your Excellency. Congratulations. Congratulations, Your Excellency. Your Excellency. Oh no. Ṣé ẹ lè ka ẹ fún wa bí ìwé ṣe dùn bọ́ ìpò orúkọ yín gbẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ gbárùkù. Báwo kí n máa sọ tínú mi ṣe dùn tó? Inú mi gbà yọ̀ pé mi primary election yìí. Ó dẹ̀ gbọ́ pé governorship election àwọn bàbá win. Àwọn ọlọ́kàn. Àwọn ní. Àwọn ọlọ́kàn. Àwọn ní. Àwọn ọlọ́kàn. Ìwọ ló kọ̀. Ó máa bàjẹ́ o. Wọ́n náwó sẹ́mi. Irú àrí fún òlélẹ̀ iná. Àìléyàn òlélẹ̀ kó máa pàjẹ́ láwẹ̀. Ìwọ sí mi. Àìsínú lóògì ní ìrẹ́gílẹ̀ ìdílé èkúté. Ìwọ́n náwó sẹ́mi. Irú ẹ̀ sí mi. Honorable, honorable. Tó bá yẹ pé pẹ̀lú òṣèlú lọ́dún tí. Then the game is on. Let it begin. A wà ní ilé ìgbìmọ̀ aṣòfin níbi tí ètò ìdìbò ti ń lọ lọ́wọ́. Orúkọ mi ni Ọlọ́runtóbi Samuel. Ẹ wà pẹ̀lú wa, à ń bọ̀.